gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. A kú ọdún tuntun 2026 tá a bọ́ sí gẹ́gẹ́ bá ti mọ̀ pé òní yìí òun ni ọjọ́ keje nínú ọdún ọdún 2026. Agbára Ọlọ́run Elédùmarè aṣẹ́gun ọ̀tá òde amọ́niṣe ní afàìmọ́niṣe ní Elédùmarè aṣẹ́gun ẹ̀ fún wa o. Àní sì jẹ́ o, àní bá aláyé fọwọ́ tì í. Ẹrù tí àwọn abiyamọ kì í tú àní bá wọn tú o. Agbára Ọlọ́run ìjọ a máa dé bájó fún wa, ayọ̀ máa dé báyọ̀ fún wa. Ẹ jẹ́ bá wa láìkí prógámù yẹn ni o, àní rí bí áńgírì o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ ti yín o. Ẹ bá pín ètò yìí káàkiri. Ètò tèmi yìí gẹ́gẹ́ bá ti mọ̀, àwọn agbébọn yìí náà wọ́n fìpínlẹ̀ Kwara sílẹ̀. Ìlú Omu Aran òun lọ tún lọ. Ibẹ̀ lọ́dún ti lọ ṣọmọṣẹ́ láabi wọn. Ìgbà wo la fẹ́ sinmi? À ń sọ fún àká tó ṣọdún wípé kẹ́bíbọ̀dì má wàrà ro. Ta ló lè mọ̀ pé Donald Trump ó lè lọ́ọ̀ṣì bọ́ọ̀bù lọ́jọ́ kírísímàsì? Torí ọdún ti tán, gbogbo ìgbà nísìnyí ẹ jẹ́ ká máa wà ká máa kíra ṣàkíyèsí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tá ń béèrè fún òmìnira, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan ò béèrè fún mọ́. Wọn ò sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Wọ́n sọ àwa tá ń béèrè òmìnira, wọ́n sọ wá di aláṣejù. Orú àwọn tó ń ṣe ìjọba lé wa lórí, orú wọn wọ́n lágbára gan, because àwọn ìjọba bámbámoyó, àwọn ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkankan kò dẹ̀ ń ṣe Omu Aran ni ó lánàá ẹnu wọn ìtújà àwọn kan gbé, wọ́n ń jẹ́ àwọn èèyàn gbé lẹ́dún lọ́n ṣe káàkiri. Ṣé báyìí láì fẹ́ máa bá lọ? Ṣé báyìí kò láì máa bá lọ? 8 people ni wọ́n jí gbé. Ṣé ogún àwọn kan báyìí, ṣé òun làwọn kan tó yẹ pé ojoojúmọ́ ká má gbọ́ ìròyìn gidi? Wọ́n sọ ìjínigbé, wọ́n sọ di bíi pé àwọn èèyàn tó ń ta búrẹ́dì àtẹ̀wà, wọ́n ṣe èèyàn dé wọ́n fáwọn èèyàn dúnàádúrà. Àwọn tó jí gbé ṣọ́ọ̀ṣì ń Kogi tó fi wọ́n lẹ̀ lẹ́yìn tó gbowó, wọ́n tún pàánù wọn. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Owó tẹ́ ń fún wọn yìí ẹ fi ń ró wọn lágbára ni. A kẹ́ ń sọ fún ẹ̀yin èèyàn wa kẹ́ náwó yín sí righteousness lórí òmìnira ilẹ̀ Yorùbá tá à ń béèrè fún yìí, Yorùbá nation. Tá bá náwó sí righteousness, gbogbo owó tó wọgbà tú gbogbo àwọn ẹlòmíín wà, wọ́n ti cash out, wọ́n ti lọ. Iléeṣẹ́ Koikimedia òun ṣì ní last man standing. Ipò òmìnira ilẹ̀ Yorùbá a gbúdọ̀ gbà á. Dandan kẹ́ni a máa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo rọ̀ wá àwọn ọmọ kóòtù òjíire nílé lóko lájò, ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Ẹ jẹ́ ká wá ṣe bí a ṣe máa gba òmìnira yìí. Ká tún wá ṣe bí a ṣe lè máa ràn àwọn èèyàn wa tó wà nílùú tó yẹ pé wọ́n jábúlé báyìí lè ràn wọ́n lọ́wọ́. Àwọn tó jẹ́ elétò ààbò bẹ̀ báyìí máa ràn wọ́n lọ́wọ́. Ṣé pé táwọn arábí bá wọn lójijì, àwọn náà lè dá wọn lóhùn. Because ìwà wàhálà yìí ó ń peléke sí ní orílẹ̀-èdè lójoojúmọ́ ni. Àmọ̀gbà tá fẹ́ bọ́ ń bẹ̀. Ojoojúmọ́ ìjínigbé, kan tó yẹ kí Nàìjíríà kó ra kàkà mọ́ lọ́mọ ra kàkà mọ́.
dẹ́rẹ́bà tó wà tọ́ ní Joshua sí ọ̀nà máa rán lẹ́wọ̀n life replacement ṣé ẹ ló kọ̀ wá kàn ṣé ìyẹn ló kọ̀ wá kàn wọ́n jẹ́ àwọn èèyàn gbé ẹ̀yìn campaign fún 2027 ẹ̀yìn jójó ẹlẹ́yà káàkiri ó ga o Ìgbòho pariwo Ìgbòho fẹ́ dàlúrí ni tá ilé yan yẹrẹ mọ́ yẹ bá ní Ìgbòho òun ló ń délẹ̀ nísìn ṣé Ìgbòho kò sẹ́bí Ìgbòho náà tó ń jí gbé àwọn èèyàn ló ń jí gbé ìlú ìgan wọn ti sọ àwọn èèyàn lẹ́gbẹ́ tó bá ṣògùn owó ẹlòmíì ti gbogbo tó ń wà ṣògùn owó kò lè jẹ́ èèyàn ààrẹ tí mú láyé le fáwọn ará ìlú àwọn báńdíìtì àwọn yẹn ń gbádùn gbogbo tó yẹ káwọn èèyàn gbádùn láàrin ìlú yẹn kó yẹn fáwọn báńdíìtì ṣé yẹn wà gbogbo wa náà kẹ ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká ṣọ̀kan ẹ jẹ́ ká ṣọ̀kan mu ká má lọ jẹ àjẹjù tó máa kó bá wa ìkan tá a máa jẹ tó máa kó bá wa dé pamọ́ èèyàn máa lọ násdẹ́ǹtì lọ ṣeṣekúṣe ẹ jẹ́ ká ṣọ́ra ẹ má dẹ̀ ká mọ tá à ń para ẹ jẹ́ ká ṣe ojúlọ alákọ̀ọ́fín ṣọ́rí wọn ò ní pa wá dànù nípa ẹlẹ́yà o torí wípé a gbọ́dọ̀ ṣí ọpọlọ wálẹ̀ gidi gan lásìkò táwa ẹ̀ àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ a gbọ́dọ̀ ṣí ọpọlọ wálẹ̀ torí wà bàjẹ́ ó gbilẹ̀ sí ìjínigbé ẹ jẹ́ káwa náà kẹ̀ka dira ká má wára ró kò síyàn tó mọ̀ gbà bá àkókò tíjàgbára lè dé kò síyàn tó mọ̀ àbí àkókò báyìí ní ìjàgbára máa dé àkókò báyìí rọ́ ni kò sẹ́ni tó mọ̀ ẹ jẹ́ ká máa pọn mílẹ̀ dòǹgbẹ kó má máa bá wa lójijì lágbára Ọlọ́run àní fọwọ́ gbọ́mọ wa sí o àní fojú sunkún ara wa o lágbára Ọlọ́run ọ̀gá wa Ọláyọmí Kóìkì gbogbo kan tó bá jẹ́ bàmíjẹ́ fún yín Elédùmarè bá a sọ dìdùnnú ọlọ́ba àfọ̀rún kẹ́ màmá o àbúrò kéré tóbi kò ní ṣẹlẹ̀ sí wa àjálù kò ní dé bá wa o lágbára Ọlọ́run iléeṣẹ́ mọ̀ wá lọ síwájú ni iléeṣẹ́ ó nídìí ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ kóòtù òjíire ó nílò ìrànlọ́wọ́ yín kẹ́ lè máa gbádùn àmóyé àwọn ìvẹ́ǹtì tó yẹ ká máa gbé àwọn kọ̀ọ̀kan tó yẹ ká máa ṣe ká máa mú àfọ aláwọn kan ta ní ilẹ̀ wa ń bí bọ̀ àwọn Yorùbá ní ẹnu òfìfo kò ń dún yànmùyànmù àmóyé àwọn tourism tó yẹ ká jẹ́ kẹ́ mọ̀ but adìyẹ ńlá gbóyún ara ẹ̀ ló jẹ́ ká mọ̀ once again Koikimedia bringing the world closer to